I want to frame this, frame this in the context of the religion, concept of Islam, for example. We are Muslims. Muslims wa. Now, Boki Amafawa Latin Waf, Al Khalifa, Al Imam, Adam, Alagufa, Latin Waf, Boki Khalifa, Boki Khalifa, Khalifa wa Latin Waf na Abdul Aziz. Nedi Bajalala, Molakogla Presidency. Bakana Boki Baba wa Muhammad Dik, Alhaji wa Muhammad Sadiq, Ọba Adéròmú, Ọba Àlùpàdé jẹnu, tá a fẹ́ jẹ́ àpè gbogbo yín, àlọ́ làwọn bàbá wa làwà, àjò iná láìpẹ́, àti àwọn bàbá wa Sàràkọ́, àti àwọn bàbá wa Sàláhùdí, ẹ̀ẹ́dínlá padà sí ibú, àwọn ẹgbẹ́ wúyẹ òye fún àwọn bàbá, à ń bọ̀ wá bẹ̀, bọ́lá tó kúrẹ́ pẹ́sẹ̀sì yìí o. Bákan náà mo kí Alhaji wa Nasif, ẹ̀ẹ́dínlé àpàdà sí ibú, ẹkún dìde ọlọ́run ní báyìí jẹ́ àbákan náà mo kí Alhaji wa Bakar Abubakar ẹ̀ẹ́dẹ́rẹ́bàrà sí ibú ọlọ́run tó bọ̀lá kọ̀rọ̀ hàn mo kí Alhaji wa Muhammad Sọ́ọ̀lì Alhaji wa Bakar Muhammad Sọ́ọ̀lì bàbá yẹmi sọ́wọ́ nínú mọ́tò wọlé báyìí Allah mi dáhùn wọn ni kó tó bá dé kó mọ ká kí ẹ̀ dá yẹn ma ẹ náà kó tóbi tọ́lọ́ wọ́n fẹ́ dá ara yá díẹ̀ but proper place please ẹ náà kó tẹ́ ẹ bá dáhùn àgbàlagbà ń jókòó ẹgbó lọ fún mi àwọn bàbá tá a bá lu inú ibi ìlú ní ìbá wà tẹ́ ẹ bá fi lo 40 years 35 years wọ́n kà parama ní gbogbo wọn kò wá dídá kó wọlé kákan kí wọn bí gbà tí àríyàn mo kí ilé ẹ̀ka sí gbogbo yìí bàbá mi bẹ̀ wà nígbàlẹ̀ bàbá mi Muhammad Awa mo kí ẹ̀ẹ́dẹ́rẹ́ padà sí ibò ọlọ́run jẹ́ kí ẹ̀mí yóò pẹ̀lú àlàáfíà rà bó ṣe tọ́ fún mo tọ́ fún bàbá wa Muhammad Salahuddin ẹ̀ẹ́dẹ́rẹ́ padà sí ibò 5 and 6 ní lọ́jọ́ tó ti gbẹ́ ọlọ́run ní báyìí jẹ́ àṣetánì ní wà rí bákan náà mo kí àbàbà wa Alhaji wa Muhammad Sadiq ẹ̀ẹ́dẹ́rẹ́ padà sí ibò bí ọmọdé bá fẹ́ dàgbà àwọn akẹ́kọ̀ọ́ bẹ lọ pé èyí kájú ṣe àfikún gba procedure èyí kájú dàgbà ẹni tó ń ṣùgbọ́n náà ní dà lágbà ọlọ́run tó dá yìí lágbà dáadáa báyìí ẹ̀ẹ́dẹ́rẹ́ padà sí ibò ọ̀dàlá ilaha illallah bákan náà mo kí bàbá wa Muhammad Nasif Salahuddin abigagbe ọlọ́run ní jẹ́ lápàdà sí bàbá wa ẹ̀mí yóò kú bẹ̀rẹ̀ láàfin ara ọlọ́run lábá sí tó fi gbogbo àtàjọ́ wọ̀nyí káfẹ̀tàn ọlọ́run jẹ́ kẹ́mi ìdáná gbogbo bẹ̀rẹ̀ láàfin ara wọ́n àkọ́wọ́dà wọ́n àkọ́wọ́dà ìjọba àwọn àfa ìdá yìí kìlọ̀ tọ̀ ni síwájú ká tó gba abẹ́bẹ̀rẹ̀ programu báyìí mi ìdẹ̀fẹ́ kẹ́ yá máa ṣe ká máa wọlé ká máa jáde ṣùgbọ́n máa fi àǹfààní máa fi pé Khalifa àwọn àlejò wa láti Belgium àwọn ni chief missioner wa láti ìlú Belgium Fatih Okori nínú Belgium Brussels wọn ti wá wọn ti lọ bẹ bí ẹ̀mí ìjà bẹ́ẹ̀ ta àtẹ́gbẹ́ fún lecture bẹ́ẹ̀ so àwọn náà wá kí wọn gbé àgbàlejò pàtàkì wọn wá bá ṣe máa ń lọ́jọ́ tó ní so àwọn ni abẹ́kúrò sì de ìjókòó àdúrà fún wa ẹni tí màá gbé pẹ̀lú ọ̀wọ̀ àti àpẹẹlẹ afárá àdé afárá dà púpọ̀ wallahi alazim isi máa wù mí kí n jẹ́ tóbi wọn Sheikh Abdulmajid Alhaji wa Abdulmajid nira bara sí wo fari yẹ dala ma sọgbọ dákọ̀ ẹ̀ndé tó ẹ wá sí àdúrà bẹ̀rẹ̀ fún wa ẹ̀yin abẹ́ jẹ́ àlùbáríkà yẹn abẹ́ jẹ́ àlùbáríkà wọn àlejò ni kẹfì tó kẹfì sí de tó kù fún wa kọ́lọ̀ wọn lágbègbè àwọn àfa wa Khalifa Al-Imam Adam alágbègbè tó fẹ́ kalẹ̀ àti bàbá wa ẹni àpẹẹrẹ bàbá wa Yáyì Shehu àgbàlagbà àwọn àti àwọn bàbá wa Sheikh Abdul Aziz àti bàbá wa fa àlífà wa Abdul Aziz wọ́n tẹ́sán àfa àkùkọ àfa fàásì jẹ́ ìmọ̀wó kí n lọ jẹ́ tu wa ìyàwó yìí máa ń lọ kí o ẹ dàkún ẹ bá fi àdúrà àlùbáríkà ẹ bá fi sí dùn áwọ̀ ìfìtìtà ẹ bá fi sí ìjókòó yìí kọ́lọ́ mọ́sá jáde gbọ́ fọ́lẹ́ yẹ kọ́kọ́ mọ́sá. adúgbò fọlọ
adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillahi rabbil alamin. Salatu fún Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ kí a ṣe àsàlátù náà dáadáa. Sallallahu alayhi wa sallam. Torí pé alásàlátù la pé ìjọ As-salatu rahma. àsàlátù rahama. Ẹ wá fẹ́ ṣe àsàlátù fún Ọlọ́run wa fún ọ̀sán. Sallallahu alayhi wa sallam. Eléyìí tó ti lóore jù ní pé kí a ṣe kí a lọ́bí kó mọ̀ pé a ṣe àsàlátù fún òun. Sallallahu alayhi wa sallam. Mi gbọ́n èyí bí. Ẹ dá ìwé lẹ́ẹ̀kan sí. Sallallahu alayhi wa sallam. Torí pé ànábì tọ́lọ́wọ́ bá ti kẹ́ ẹni. Sallallahu alayhi wa sallam. Ẹni tọ́lọ́wọ́ bá sì ti kẹ́ kò sí ní ta fẹ́ ṣe fún torí pé ìkẹ́ Ọlọ́run bá ti bẹ lórí ànábì wa gbọ́mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́. Sallallahu alayhi wa sallam. Àwọn afẹ́ ṣe oríire látara ànábì mi. Sallallahu alayhi wa sallam. Torí dé yìí ìkẹ́ àti ọlá ànábì Ọlọ́run kó jẹ́ kí àwọn náà ó jẹ àlùbáríkà yìí. Àmín. Wọ́n pè mí pé kí wọ́n ṣe àdúrà ìbẹ̀rẹ̀. Mo kéré sẹ́ni tó ń ṣe àdúrà ìbẹ̀rẹ̀. Ìsìtẹ̀lẹ̀ fún ńlá. Torí pé afáàmọ́ mi pé mi ò kí ń ṣe àfà ọmọ kí ó ní mo jẹ́. Àwọn bàbá mi tí wọ́n jókòó sí sáré, wọ́n máa wá sọ́dọ̀ wa ní Brussels. Alhamdulilayi rabbil alamin. Ọlá tí wọn náà là ń jẹ. Allah. Ọlọ́run ní mú ipò rẹ̀. Àmín. Àmín. Síwájú ká tó ṣàdúrà, máa kí àwọn bàbá wa. Ọlọ́run bá dákun kí ó bá wa kí Àmín. ẹkú kanisa. Àti àwọn àfá wa. Àti àfá mi Adéṣekọ́lá. Abdulaziz. Mo rántí ní 2007 títí a lọ sí Hajj. Àwọn alábá lọ. Allah. Wọ́n ròyìn wọn lẹ́ẹ̀kan wípé Ustaz wa Adéṣekọ́lá ẹ tí wọ́n fẹ́ lọ sí Hajj. Àwa ti bá wọn lọ. Ẹ má bínú pé mo gbàgbé wọlé torí Ọlọ́run. Àṣepolówó ṣùgbọ́n a fẹ́ sọ tó wà nídìí ẹ̀sìn Islam. Ẹni tó bá fẹ́ lọ sí Hajj ní àwàtàwà ní ìlú òyìnbó, ó bẹ́tà ká bẹ́ni tó gbọ́ èdè wa lọ, ká tó bẹ́ni tó mọṣẹ́ ṣe lọ. Eléyìí ni ò ní jẹ́ kí a lọ ká lọ síbẹ̀ ká lọ ṣeré lásán. Ìgbà àwọn Afáríṣekọ́lá ìfà àti Ọlọ́run ti gbà fún wọn ní díẹ̀, wọ́n sì mọṣẹ́ náà ṣe. Wàláhì ẹni tó bá tẹ̀lé wọn lọ sí Hajj kò lọ lásán. Torí pé àwọn labá lọ. Alhamdulillah. Ọlọ́run kó má padà lẹ́yìn. Àmín. Ọlọ́run mú kí Ọlọ́run bá kí ìpadà sẹ́bùrú kò ní báyìí. Lágbára Ọlọ́run. Ọlọ́run ló fa ìlú orí sókè. Ọlọ́run ní ìjà ìbọn láìláì. Ìjẹ́ tí ń lọ lágbára Ọlọ́run nílò àlọ́ òde. Máa lọ tẹ́tù máa lọ sí ní ìṣàlá. Àwọn tẹ́tù ń kó lọ láti gbà tó ti ń kó yàn lọ wọn ò ráburú Ọlọ́run jẹ́ ráburú. Ìpín ọdọọdún ni wọ́n máa ń lọ. Mo sì máa ń gbúrò wọn ní dáadáa. Inshallah a máa túbọ̀ gbúrò yín dáadáa. À ń jọ láwọn púpọ̀ torí kọ́ máa ń wá sọ́dọ̀ wa ní kùsẹ̀ dáadáa. Inshallah Ọlọ́run ní báyìí jẹ́. Ọlọ́run ní báyìí jẹ́. Ọlọ́run ìlà ìlọ́lọ́. Kí Ustaz mi náà, Ustaz wà léyìn láì, ọlọ́ba kó bá mi gbàdúrà yín. Mo kẹ́yìn náà, ẹ̀dẹ́kùn ẹ̀ má bínú. Wọ́n ní ká ṣe àdúrà ìbẹ̀rẹ̀. A kí gbogbo ẹ̀yin màmá wa ẹ̀dẹ́kùn ẹ̀ má bínú. Ọ̀dọ̀ ilé ẹ̀ka kọ́wọ́ bá wọlé. Ọlọ́run ní gbàgbé yín. Ọlọ́run gbàdúrà gbogbo wa. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Gẹ́gẹ́ bí mútọ̀ àsàlátù wa yìí bẹ̀rẹ̀ máa gbà wọlé. Torí pé Al-Qur'an sọ wípé wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani falyastajibu li wa liyu'minu bihi la'allahum yarshudun. Kò sí nǹkan tó ju àdúrà lọ. Torí dé ìlàsì máa fi àdúrà bẹ̀rẹ̀ ọlọ́kọ́ ṣe gbàdúrà nìkan fún wa. Ìta fẹ́ ṣe yìí náà kọ́lọ́kọ́ bá fàlùbáríkà sí. Ó ṣe ní okùn fàlùbáríkà fún gbogbo wa. Àti ọkùnrin wa, àti obìnrin wa, tọmọdé àtàgbàlagbà, àti àwọn àfáwà tó wà lórí ìjókòó. Ó ṣe ilé ìtújá sí pé a máa dúpẹ́ lẹ́yìn ẹ̀ ní inshallah. Ọlọ́run sì fi ṣe okùn fàlùbáríkà fẹ́ nìkan wa. La ilaha illallah. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. La yastawi ashabun nari ashabul jannati humul faizun. Law anzalna asal qur'ani ala jabalin lara'aytahu khashi'an mutasarrihan min khashyati Allah. Wa tilka al-amsalu nadribuha lin-nasi la'allahum yatafakkarun. Huwa Allahu alladhi la ilaha illa huwa عالم الغيب وشهادة ورحمن رحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون.
الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم كبر الله كبر الله كبر الله الله أكبر. akí afáwa Sheikh Abdulmajid láti Buzes Mudi akí púpọ̀ ẹ̀ ní dìbàjẹ́ lálẹ́ àti ìyàwó àtọmọ tọ́lọ̀ fi dá iná lá àtàwọn méjì ọlọ́run ní fáwọn náà pàáyín lẹ́kọ̀ọ́ yóò wà lábẹ́ oṣù tó fi lọ́wọ́ sí bẹ́ẹ̀ fi mi náà wọ́n náà wọlé àkáwọ́dá wọ́n náà kú wọ́tà bàbá dáradá àdúrà ní yéésì tí dára àdúrà ní ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ. àní bàbá dáradá àdúrà ní yéésì tí dára àdúrà ní ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ. ẹ̀dẹ́ bá ní sí ìjà àlùbáríkà lápò àbá àti sínú àdúrà fún wa báyìí. àní gbogbo adára ta àdúrà ní bí ó sì ti dára àdúrà ní ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ. mi fẹ́ dákọ̀ èèyàn ẹni tó bá ní sí ìjà àlùbáríkà lápò tó fẹ́ filẹ̀ fún àdúrà ẹ bá gbọ́ bọ́ wa ẹ dákọ̀ ẹ bá gbọ́ bọ́ wa ẹ̀yẹ́ sàdúrà lọ́fẹ̀ẹ́ àbá akéwì lọ́la Farhan wọ́n sì sàdúrà rẹ̀ dáadáa ó sì wù lórí àbá àkọsí fẹ́ gbowó afẹ́gbowó fún jọ̀ọ́ sàrátù ni gbogbo tó wà lẹ́yìn owó ló bá dé kọ̀ọ̀bọ̀ fẹ́ dé. àní tó bá dára tá àdúrà ni o bí ẹ sì ti dára àdúrà ni ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ. ẹ̀yin tẹ́ fẹ́ kọrin ẹ̀dá ọlọ́yà ẹ̀kọrin Islam gbogbo ẹ̀yọ́ bí mo ti rí máa pè yí sí mo fẹ́ gbọ́ àdúrà àní tó bá dára ta àdúrà ni bí ẹ sì ti dára àdúrà ni ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ. síjà sàlátù ẹ̀ nídìí ẹ̀rọ ni sí ká fún ẹlẹ́wọ̀n àní tó bá dára tá àdúrà ni bàbá ọ̀yá yìí bí èsì tí dára àdúrà ni ẹ̀rọ àwọn tó bá wọlé àdúrà wọ́n tún mú tẹ̀síwá lọ́wọ́ wọ́n tún fà tó bá wọ bàbá wa ṣe adáwọ̀ alágùnfà wọ́n fa tẹ̀síwá sẹ́dọ̀ bá rí àdúrà tó àfà àní tó bá dára tá àdúrà ni bí èsì tí dára àdúrà ni ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ ọ̀rọ̀ kí tóbi kó jàdúrà lọ. náà nígbà tí ń ṣe bàjẹ́ ọlọ́run dúró tí wà ó lẹ́nìkan ọlọ́run dúró tí wà. ẹ̀yin alájà ní ìfẹ́ kẹ́ máa rọjọ́ honorable wife mo níbi ìfẹ́jọ́ àdúrà láńsẹ̀ ń bì gbogbo ẹ̀yin òbí ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá àlùbáríkà mo ń tọrọ àdúrà pé ọlọ́run ní àdó kòkó
lẹ́yìn ẹrú rẹ̀ tí ń ṣe tiẹ̀ dáadáa ayéwàrà lẹ́yìn ẹrú rẹ̀ tí ń ṣe bàjẹ́ Ọlọ́run dúró tiwa ò lẹ́nìkan Ọlọ́run dúró tiwa ò lẹ́nìkan. Ọlọ́run dúró tiwa ò lẹ́nìkan. Ọlọ́run dúró tiwa ò lẹ́nìkan. ẹsẹ̀ wú alága wa ẹsẹ̀ wú ẹjẹ́ sí kíláàsì kiri balọ̀ ní dada ọkọ̀ yìí dàda wọ́n lọ́kọ̀ yìí lẹ́ẹ̀kan ọmọ ojú lọ jà ẹ̀rí pé bẹ́ẹ̀ sì gbé òun yẹn ìjókòó sí yàtọ̀. Ọlọ́run dúró tiwa ò lẹ́nìkan. Ọlọ́run dúró tiwa ò lẹ́nìkan. Ọlọ́run dúró tiwa ò lẹ́nìkan. ẹ má bọ̀ wá bí ẹ̀nà lẹ́ẹ̀dìdì ẹ̀sùn má bí ẹ bá. Sallu ala nabil karim. Sallallahu alayhi wa sallam. Sallu ala nabil Mustafa. Sallallahu alayhi wa sallam. Aṣíwájú ẹ̀dá ti gbà wájú náà. Bẹ́ẹ̀ni o. Ó ti gbà. Aṣíwájú ẹ̀dá ti gbà wájú náà. Aṣíwájú ẹ̀dá ti gbà wájú náà. Sallallahu alayhi wa sallam. Aṣíwájú ẹ̀dá ti gbà wájú náà. Wàláì bẹ́ẹ̀ fẹ́ o ọ̀gá lánàá. Yes, sir. Sallallahu alayhi wa sallam. Aṣíwájú ẹ̀dá ti gbà wájú náà. Ìyá mi tàn nábì ní. Bàbá mi tàn nábì ní. Èmi fúnra rà ìjọ ànábì mo wà ní tèmi. Ànábì Muhammadu lọ́wọ́ mi. Ó yá ẹni tí ó bá ọjà kọjá yòǹbó oníṣẹ́ ńlá. Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sadati nabiyyi Muhammad. Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sadati nabiyyi Muhammad. Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sadati nabiyyi Muhammad. Nígbà oyún ànábì mi káàmì náà láti rè kọjá. Nígbà oyún ànábì mi tàmí náà bá kọjá. Olówó ká wọ́n ṣàpọ́nlé Àmínà. Ọlọ́mọ ká wọ́n ṣàpọ́nlé Àmínà. Tálákà mọ̀ ká wọ́n ṣàpọ́nlé Àmínà. Àmínà ń jàyà ó pẹ̀lú kílẹ̀ iye Ọlọ́run ọba. Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sadati nabiyyi Muhammad. Nígbà oyún ànábì mi tàmí náà bá ti rè kọjá. Olówó Mákà wọ́n ṣàpọ́nlé Àmínà. Ọlọ́mọkà wọ́n ṣàpọ́nlé Àmínà. Àmínà ń jàyà ó pẹ̀lú kílẹ̀ yìí Ọlọ́run ọba. Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sadati nabiyyi Muhammad. Nígbà wọ́n bí Muhammad mi wọ́n ti lé kásìrì sí wo. Nígbà wọ́n bí Muhammad mi wọ́n lè rí káfíìrì ìsìnkú. Ó sì ń jẹ́ mùjísà ó fáli umma Muhammad wa. Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sadati nabiyyi Muhammad. Ọpẹ́lọpẹ́ Allahu mi ẹni tó rán Muhammad wá mọ́ wá. Ọpẹ́lọpẹ́ Allahu mi ẹni tó rán Muhammad wá. Bí ẹ bá sí
kàn sí bí o bá síta náà bì ní eriwo yàrá bá máa sọ Allahumma ya Rabbi sọlí ala Muhammadi wasaidi sadati nabi Muhammad. Àsàlátù tó bá dúró. Àsàlátù tó bá dúró. Àsàlátù tó bá dúró. Àsàlátù tó bá dúró. Gbogbo ìgbésí ayé wa. Àsàlátù tó bá dúró. 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 Gbogbo ìgbésí ayé wa. Àsàlátù tó bá dúró. Gbogbo ìgbésí ayé wa. Àsàlátù tó bá dúró. Sọ́ọ̀lì wọlé abàdá. Aláàánú mi ní bàbá. Mọ̀lánà sọ́ọ̀lì wọ sọ́ọ̀lì. Sọ́ọ̀lì ọ̀gbọ̀nì abàdá. Abàdá. Mùsùlùmí lọ́kọ tí mo fẹ́, kébí náà nàbìkà ìyẹn náà tó ṣe fàárí, mo lè rí mo lè ṣakọ, ìyẹn náà tó ṣe fàárí, mo lè rí mo lè ṣakọ, tó ṣe fàárí, mo lè rí mo lè ṣakọ. Gbogbo ọpẹ́ gbogbo yìí tọ́lọ́hun ni àsàlátù rámọ̀ adúpẹ́ ibi tá a ti bẹ̀rẹ̀ àti ibi lọ́wọ́dé ó ṣàlékún oore rẹ̀ ká tún lè máa dún. Ó yẹ sọ bẹ́ẹ̀ gbogbo ọpẹ́ gbogbo yìí tọ́lọ́hun ni gbogbo ọpẹ́ gbogbo yìí tọ́lọ́hun ni adúpẹ́ ibi tá a ti bẹ̀rẹ̀ àti ibi tá a máa dé ṣàlékún oore rẹ̀ ká tún lè máa dún. Ẹni bàbá wa débẹ̀ yóò jèrè. Èmi ti bá wọn débẹ̀ mo ti jèrè. Ìwọ náà ká lọ síbẹ̀ kó lọ jèrè. Ra mọ́tò ní àbájí. Ó yá ẹni bàbá wa débẹ̀ yóò jèrè. Èmi ti bá wọn débẹ̀ mo ti jèrè. Ìwọ náà ká lọ síbẹ̀ kó lọ jèrè. Ra mọ́tò ní àbájí. Màmá mi ra mo ti bá wọn débẹ̀ mo ti jèrè. Mọ́tò ní àbájí ya. Àsìbí rọ̀ bí ìjà làlá mọ́ rí kọlu bí kẹrù la alánà bí sálàlá
Gẹ́rù làhálànà bí sọ́làlá làhílà ìlàlá àsìbíyọ̀. Òde ló di mọ́lẹ̀, òde ló di mọ́lẹ̀ o, òde ló di mọ́lẹ̀, òde ló di mọ́lẹ̀ o, gbogbo ayé ló wà lókùnkùn, òde ló di mọ́lẹ̀ o, òde ló di mọ́lẹ̀, òde ló di mọ́lẹ̀ o, òde ló di mọ́lẹ̀, òde ló di mọ́lẹ̀, gbogbo ayé ló wà lókùnkùn, òde ló di mọ́lẹ̀ o. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Àfà mẹ́ẹ̀dì làfà wa bùkátà wọ́n ti bí ya. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Àfà mẹ́ẹ̀dì làwa tẹ̀lé bùkátà. Àfà mẹ́ẹ̀dì mọ́ mi kan àti gbàgbọ́ yíyà ká. Àfà mẹ́ẹ̀dì mọ́ mi kan àti gbàgbọ́ yíyà ká. Àlùkùránì ń bẹ lẹ́yìn rẹ̀. Àlùkùránì ń bẹ lẹ́yìn rẹ̀ o. Ṣé ìwà mọ́ mi kan àti gbàgbọ́ yíyà ká? Ó dà níbo mo ti ró ju à ń sọ̀rọ̀ ẹni. Níbo mo ti ráyè à ń sọ̀rọ̀ ẹni. Èmi tí mo ń ṣàṣàlátù lọ́wọ́, ṣé mi tí mo kí pé Rọ̀súlù báyé o. Níbo mo ti rójú à ń sọ̀rọ̀ ẹni. Níbo mo ti rójú à ń sọ̀rọ̀ ẹni. Níbo mo ti rójú à ń sọ̀rọ̀ ẹni. Èmi tí mo ń ṣàṣàlátù lọ́wọ́, ṣé mi tí mo kí pé Rọ̀súlù báyé o. Níbo mo ti rójú wa barakatu Muhammad, Muhammad nabi uhala, wa barakatu Muhammad nabi uhala. Ẹni lọ́jọ́ ìdùnnú wa, ẹlẹ́sìn Islam ẹjọ́ ẹyọ. Àbánábí lọ́jọ́ Monday, aránníṣẹ́ lọ́jọ́ Monday, ànábì kú lọ́jọ́ Monday, ànábì kú lọ́jọ́ Monday. Wa barakatu Muhammad, Muhammad nabi uhala, wa barakatu Muhammad, Muhammad nabi uhala, wa barakatu Muhammad, Muhammad nabi uhala, wa barakatu Muhammad. Oh ya, la ilaha illallah, Allahu, Allahu, la ilaha illallah, Allahu, la ilaha illallah, Allahu, la ilaha illallah, Allahu, la ilaha illallah, la ilaha illallah, Allahu, 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 la ilaha illallah. Ẹ̀sìn sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹ̀dá kan yẹ ẹ̀sìn sallallahu alayhi wa sallam. Ẹ̀jẹ̀ ẹ̀sìn sallallahu alayhi wa sallam. Ọlọ́kọ̀ wọlá àti tóbi ànábì wa Muhammad. Alayhi wa sallam. Agbára sí bí ọlọ́run jọ tó sẹ́ni kọ̀ọ̀kan wa. Ọjọ́ bí ànábì tá a sì lọ́jọ́ tó ní. Ọlọ́run ti ṣe ní àṣẹ fẹ́rẹ́ kọ̀ọ̀kan wa. Gbogbo ẹ̀yin tí ẹ ti tẹ́ yí àwọn sísá wa sí. Ọlọ́run bá bù sí àpò yìí. Onítọ́lọ́ rẹ̀ kọ̀ọ̀kan wa. Ọlọ́run wala hawla wala quwwata. Náà ẹjọ́ tó ní tọ́lọ́ ẹ̀yin ìyá wa, ẹni ọ̀wọ̀ ní ẹni àpálẹ́ ní ẹni àlùbáríkà ní ẹjọ́ tó ní tọ́lọ́. Wọ́n recognize parents every one of us náà wà bíbá ẹ̀. Pàápàá jùlọ àwọn ìyá wa tí wọ́n tó wá bí lọ́mọ tí wọ́n ń kalẹ̀ àti gbogbo ẹni tẹ́jẹ́ sísá mi. Mo kí púpọ̀ ẹ̀dá kẹjẹ́ wà nídà kẹjẹ́ fọ́lọ́. Tí Ajáwa Balikis àti èkejì wọn ti fi báàgì sí láyà, ẹ̀dá kò márùn-ún dání rárá. Wọ́n fi ń gba owó fisabilillah sí àpò àsàlátù ni. Ẹ̀dá kò owó ìdùnnú ọlọ́run níjọ́ tó lẹ́nu kankan wa. Wala hawla wala quwwata illa bil aliyyil azim.
ẹ̀rì pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó alẹ́dẹ̀ arúgbó wà. ok náà etí ọkà nínú ètò tí a fi lé mi lọ òun náà ni قراءة القرآن أو قراءة من تنزيل القرآن أو تنزيل في الحكيم الحميد دي رشاتشا بالقرآن tí wọ́n sì bẹ̀ẹ́ kalẹ̀ Qur'an afáà tí wọ́n kà fún wa ẹni pàtàkì ẹni ọ̀rọ̀ ni wọ́n afáà tí wọ́n kalẹ̀ Qur'an fún wa ṣùgbọ́n tí kó tó kalẹ̀ Qur'an gbogbo wa ẹ̀dàkùn ẹjẹ́ dákẹ́ fọ́lọ́ wọ́n yẹ kalẹ̀ Qur'an kí ẹ máa sọ nǹkan mi ẹ̀yin tẹ́ fi báàgì ṣe láyà gan àsìkò tó fẹ́ kalẹ̀ Qur'an ẹ̀dàkùn ẹjọ́kù kò ní ju 5 minutes lọ tó yẹ kalẹ̀ Qur'an ayé ọwọ́ níbi bá ti kalẹ̀ Qur'an kò ní dá kó máa ka Kùránì lọ́wọ́ ká máa rojọ́ kọ́ mọ̀ ní pé oríire la fẹ́ bá lọ lé àní sórí ibú mo nígbà gbogbo àtàwọn àbíbẹ̀ olóríire ni wá ẹjọ́ torí tọ́lọ́run àtàlẹ́bẹ̀ wa Muhammad ẹ̀ẹ́sẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀ẹ́sẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀yìn ti lo off connection ẹ̀yìn alájà ẹ̀ẹ́sẹ̀ sallallahu alaihi wasallam àbí qira'atul Qur'an فاستمعوا له وانصتوا لعلكم ترحمون Ọlọ́run bí wọ́n ti ń ka ọ̀rọ̀ mi Ọlọ́run bá lọ́wọ́ فاستمعوا له Ọlọ́run ká tẹ́tí sí وانصتوا kádẹ̀wà ní ìdákẹ́jẹ́ لعلكم ترحمون Ọlọ́run tó bá ṣe lélẹ́yìn tó bá ṣe yìí tó tẹ́tí sí tó dẹ̀ listen attentively yọ́wọ́ ni ẹ̀tọ́ Ọlọ́run yọ̀rù sí ìyọ́nú Ọlọ́run kọ́sá jù bẹ́ẹ̀ kọ̀kọ́ adé ní ولا حول ولا قوة إلا بالله العظيم. àfáwà tí wọ́n kàrẹ̀ pàálù fún wa ọ̀nà ni Sheikh Abdul Aziz láti ìlú Luaf àwọn ni deputy minister bàbá wa Haji Adam Alágọ̀fọ̀ ayin ni wọ́n ní kí ẹ̀ka Al-Qur'an fún wa bismillah Adam.